A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ alátakò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìpínlẹ̀ Èkó ti ń béèrè fún ìwádìí agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó tí wọ́n yọ nípò Mudashiru Obasa wípé kí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lọ wọ́de rẹ̀. Wọ́n pe ìpè yìí lánàá ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn wákàtí 24 tí àwọn akẹgbẹ́ rẹ̀ júwe ilé fún un lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni akọ̀wé ẹgbẹ́ PDP Hakeem Amonde ti sọ wípé ó yẹ kí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ ti ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù sí ọ̀dọ̀ àjọ EFCC láti wádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan agbẹnusọ àná. Ó ní bí nǹkan ṣe gbé dúró báyìí kò gbọdọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán, ẹni bá fi ẹ̀sùn kànyàn gbọdọ̀ ní ẹ̀rí láti fi gbé ẹ̀sùn rẹ̀ lẹ́sẹ̀. Wọ́n gbọdọ̀ ṣe òtítọ́ pẹ̀lú ara wọn àti ará ìpínlẹ̀ Èkó nípa fífi ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ sí ọ̀dọ̀ àjọ EFCC pẹ̀lú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Obasa kí àjọ EFCC lè ṣe iṣẹ́ wọn. Bí ìyọnípò yìí bá dá lórí fàákájà tí wọ́n ní láàrin ara wọn, wọ́n lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ láti yan adarí mìíràn, ṣùgbọ́n lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti jìbìtì, ará ìpínlẹ̀ Èkó lẹ́tọ̀ọ́ láti mọ ohun tí ó ṣẹlẹ̀, nígbà wo, láàrin oṣù tàbí ọdún mélòó, ṣé èyí tí ń ṣẹlẹ̀ tipẹ́ tàbí ó ṣẹ̀ṣẹ̀ wáyé. EFCC ni ó láṣẹ láti wo ọ̀rọ̀ ọ̀hún gbé e ilé ẹjọ́ ní kíákíá kí òun náà sì lè ní àǹfààní àti wí tirẹ̀ láti tú ọmọlúwàbí rẹ̀ ṣe. Akọ̀wé ẹgbẹ́ òṣèlú Labour Sam Opala náà sọ tirẹ̀. Ó ní àtúbọ̀tán gbọdọ̀ wà fún gbogbo ìwà tí ènìyàn bá hù. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè àti ará ìpínlẹ̀ Èkó, agbẹnusọ tí wọ́n yọ nípò gbọdọ̀ fojú winá òfin bí ó bá jẹ́ lótìítọ́ ni ó hu àwọn ìwà ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bákan náà ni olóyè nínú ẹgbẹ́ òṣèlú PDP, Olóyè Bọ̀dé George ní Obasa lẹ́tọ̀ọ́ sí ìyọnípò nítorí bí ó ṣe rí ọ́fíìsì gómìnà fín. Ó ní ìwà tí Obasa hù sí gómìnà Babájídé Sanwó-Olú nígbà àgbékalẹ̀ ìṣúná ọdún 2024 kù díẹ̀ káàtó. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels pẹ̀lú ètò òṣèlú tí ó wáyé lálẹ́ àná ni George ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìwà Obasa sí Sanwó-Olú níbi àgbékalẹ̀ ìṣúná kò bójúmu rárá sí odidi gómìnà. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni Sanwó-Olú fi wà lórí ìdúró láì fún láàyè àti ṣe àgbékalẹ̀ ìṣúná. Ìtàbùkù gbáà ni èyí jẹ́ sí gómìnà, kò sẹ́ni jẹ́ gbarú ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn wákàtí 24 tí wọ́n yọ agbẹnusọ àná nípò, Obasa kò rò tó. Bẹ́ẹ̀ ni a kò rí àwọn alátìlẹyìn rẹ̀ kankan láti jáde wá gbè lẹ́yìn rẹ̀. Akọ̀wé àgbà fún Obasa, Eremosele Ebiomele, kọ̀ láti fèsì sí ìpè tàbí àtẹ̀jíṣẹ́ ní ọjọ́ Ajé àti ọjọ́ Ìṣẹ́gun. Ọjọ́ Ajé ni àwọn aṣòfin yọ Obasa nípò tí wọ́n sì fi igbákejì rẹ̀ Mojísọ́lá Meranda rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ tuntun. Obasa ni a gbọ́ wípé kò sí lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní ó lọ fún ìsinmi ní orílẹ̀-èdè United States kí 90% ilé ìgbìmọ̀ tó gbẹ̀yìn rẹ̀ yọ ọ́ nípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ti dá sẹ̀ríà fún ilé ìfowópamọ́ 9 pẹ̀lú àpapọ̀ owó ìtanràn n1.35 billion látàrí wípé wọ́n kọ̀ láti yọ̀ǹda owó sí inú ẹ̀rọ ATM lásìkò ayẹyẹ ọdún Kérésì àti ọdún tuntun. Ọ̀kọ̀ọ̀kan àwọn ilé ìfowópamọ́ yìí ni wọ́n pín n150 million fún owó ìtanràn lẹ́yìn àbájáde ìwádìí CBN. Lára àwọn tí ọ̀rọ̀ yìí kàn láti rí Fidelity Bank PLC, First Bank PLC, Keystone Bank PLC, Union Bank PLC, Globus Bank PLC, Providus Bank PLC, Zenith Bank PLC, United Bank for Africa PLC àti Sterling Bank PLC. CBN fúnra wọn ni yóò gbọ́n owó yìí yọ láti inú àpò ìkówósí àwọn ilé ìfowópamọ́ wọ̀nyí. Nínú àtẹ̀jáde àná ni adarí ìròyìn fún CBN, Ìyáàfin Sidi Akama, ti tẹnu mọ́ àfojúsùn CBN láti mú
owó máa wà ní gbogbo ìgbà. Akama fìdí ẹ̀ múlẹ̀ wípé CBN kò ní dẹ̀yìn láti máa dá sẹ̀ríà fún ilé-ìfowópamọ́ tí ó bá tàpá sí òfin àti àlàálẹ̀ lórí ọ̀rọ̀ owó àfojúrí cash. Oṣù kẹsàn-án ọdún tí ó kọjá ní CBN kéde èròǹgbà wọn àti dá sẹ̀ríà fún ilé-ìfowópamọ́ tí ó bá kọ̀ láti pèsè owó sínú ẹ̀rọ ATM fún àǹfààní oníbàárà láti dènà àìsí owó cash. Nínú oṣù kọkànlá ní CBN rọ àwọn oníbàárà kí wọ́n ṣe àfisùn ATM àti ẹ̀ka ilé-ìfowópamọ́ tí ó ní ATM tí ó kọ̀ láti pọ owó fún oníbàárà sí ààyè tí wọ́n pèsè sílẹ̀ nípasẹ̀ ìlà ìbánisọ̀rọ̀ àti email address. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ọ̀gá ológun agbèfọ́ba Chief of Defence Staff CDS General Christopher Musa sọ wípé bí ìjọba orílẹ̀-èdè Finland ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ajìjàǹgbara fún ilẹ̀ Biafra Simon Ekpa ti ṣe àdínkù rògbòdìyàn ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Musa ní ìgbésẹ̀ yìí pẹ̀lú ìgbésẹ̀ Operation Udoka láti olú iléeṣẹ́ ológun agbèfọ́ba ti ń mú kí àlàáfíà jọba ní ẹkùn gúúsù. Operation Udoka ni wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ láti fi gbá àwọn adàlúrú sígbó kí ó sì fòpin sí ìṣòro kónílé-ó-gbélé sit-at-home ní gbogbo ọjọ́ Ajé pẹ̀lú àjọṣepọ̀ ará ìlú kí àlàáfíà lè jọba. Musa sọ èyí nígbà tí ó fi ara hàn níwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti ṣe àwíjàre lórí ìṣúná owó ọdún 2025. Musa tẹ̀síwájú wípé àsìkò ìsinmi tí ó kọjá yìí lọ pẹ̀lú ìrọ̀rùn, kò sí wàhálà tàbí rògbòdìyàn nítorí àmúlò non-kinetic approach tí wọ́n ń lò láti fi yanjú ìṣòro ààbò ń so èso rere. Bákan náà ni àwọn ń rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n mú ètò ààbò lọ́kùnkúndùn nítorí kì í ṣe iṣẹ́ ológun tàbí agbófinró nìkan, ó jẹ́ iṣẹ́ àjùmọ̀ṣe. Inú àwọn sì dùn wípé àwọn rí èsì ayọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti na ọwọ́ ìfẹ́ rẹ̀ dé ọ̀dọ̀ àwọn ààrẹ ìjọba ilé-ìwé gíga Students Union Government President káàkiri orílẹ̀-èdè. Olùbádámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Asefon Sunday ni ó mú ìkéde yìí wá lánàá ọjọ́ Ìṣẹ́gun, níbi tí ó ti ń pín ìrẹsì fún àwọn akẹ́kọ̀ọ́ ilé-ìwé gíga ní ìlú Àbújá ní Asefon ti ní èyí jẹ́ lára ìgbésẹ̀ ààrẹ láti ṣe àtìlẹ́yìn fún akẹ́kọ̀ọ́ àti ìlú. Ó fi kún un wípé gbogbo SUG president pátápátá lórílẹ̀-èdè ni yóò gba ìrẹsì tiwọn láìpẹ́. Ó fi dá wọn lójú wípé àwọn oúnjẹ wọ̀nyí ti dé sí ìlú Àbújá. Asefon ní àsìkò ti tó fún àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀dọ́ láti rí ipa ìjọba kí wọ́n sì túbọ̀ jẹ nínú èròǹgbà ààrẹ Tinubu fún ọjọ́ ọ̀la rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣìṣẹ́ ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Kebbi lábẹ́ ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn SCID ti kọ n1.6 million owó rìbá lórí ìwádìí ẹ̀sùn àdàlúrú tó ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí Kọmíṣánná ìpínlẹ̀ Kebbi Bello Sanni ṣe ṣàlàyé, Umar Garba kan láti abúlé Dangandu àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ Abubakar Alhaji láti abúlé Maimachi lábẹ́ ìjọba ìbílẹ̀ Arewa ni wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Usman Mohammed láti abúlé Bakaramba láti san n1.6 million owó àbẹ̀tẹ́lẹ̀ lórí ìwádìí ẹ̀sùn àdàlúrú. Sanni ní ìgbésẹ̀ owó àbẹ̀tẹ́lẹ̀ yìí wáyé ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá tí ó yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afẹ̀sùnkàn tí wọ́n sì fi ojú wọn ba ilé-ẹjọ́ láìpẹ́ lórí ẹ̀sùn wípé wọ́n gbìyànjú àti dojú ẹjọ́ kodò láti ọ̀dọ̀ ẹgbẹ́ adàlúrú Lakurawa ní ẹkùn àríwá. Bello tí ó gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ̀nyí lórí bí wọ́n ṣe kọ owó àbẹ̀tẹ́lẹ̀ wá jẹ́jẹ̀ẹ́ láti túbọ̀ gbófinró lórí àwọn adàlúrú ní ẹkùn àríwá ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto Attahiru Dalhatu Bafarawa
ti padà yẹ̀bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) láti gbájúmọ́ iṣẹ́ àkànṣe tuntun tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ró àwọn ọ̀dọ́ ní agbára. Nínú ìwé àkíyèsí tí ó kọ ránṣẹ́ sí alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú PDP ní Bafarawa ti ṣe àpèjúwe iṣẹ́ tuntun yìí ní èyí tí ó jẹ́ ti ara rẹ̀ tí ó sì kún fún ìpèníjà, ṣùgbọ́n tí ó ṣe pàtàkì nítorí ó dá lórí ìrónilágbára àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Ó wá dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ fún àǹfààní tí wọ́n fún un, bí ó ti mọ rírì àwọn adarí àti ọmọ ẹgbẹ́ fún àtìlẹ́yìn wọn lórí ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Fathia Williams ni ó ń ṣe àjọyọ̀ ìwúrí bí ọmọkùnrin rẹ̀ Khalid Balogun ṣe kàwé gboyè pẹ̀lú èsì ìdánwò First Class láti Ifásitì Ìpínlẹ̀ Èkó (UNILAG). Ìyá onídídùn yìí ṣe àfihàn ìròyìn ayọ̀ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pẹ̀lú àwòrán Khalid àti ọ̀rọ̀ dídùn. Ó ṣe àfihàn ìdùnnú àti ìmoore rẹ̀ bí ó ti gbóríyìn fún Khalid fún ìfarajìn, iṣẹ́ takuntakun àti àmúmọ́ra. Fathia wá gbàdúrà ìtẹ̀síwájú nínú oríire, àṣeyọrí àti ìbàlẹ̀ ọkàn bí ó ti ń tẹ̀síwájú nínú ìrìnàjò rẹ̀ tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.